mò ń sọ fún wa ní dédé àkókò yìí pé bí a ṣe ń pa àwọn ẹ̀fọn yìí nínú ilé bẹ́ẹ̀ làwa náà ń para wa díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé a ti bọ́ sí àkókò òjò níbi tí àìsàn ibà malaria tí ó ti wọ́pọ̀ léyìí tó dẹ̀ jẹ́ pé ohun tí ó ṣe okùnfà rẹ̀ jù òun náà ni àwọn kòkòrò tá à ń pè ní mosquito táwọn olóyìnbó ń pè àbí táwọn Yorùbá ń pè ní ẹ̀fọn tàbí yànmùyánmú. So ó wá jẹ́ nǹkan tí ó yani lẹ́nu pé ọ̀nà tó yẹ káwọn èèyàn máa gbà láti fi dènà kòkòrò yànmùyánmú yìí òun kọ́ náà ń gbà. Kí n tó tẹ̀síwájú, orúkọ mi ni ọ̀mọ̀wé Lawal Abdulrahman Adébọ̀wálé. Tí a bá lọ wo ọ̀pọ̀lọpọ̀ ilé ẹnìkọ̀ọ̀kan wa, a rí i pé ẹnìkọ̀ọ̀kan náà ló ní oògùn tá fi ń pa àwọn mosquito tí à ń sọ̀rọ̀ báyìí. Àwọn eléyìí tó wọ́pọ̀ jù ń bẹ, a máa rí àwọn èyí tó jẹ́ DD Force, a máa rí Sniper, a rí Go 90, oníranran bẹ́ẹ̀. But kí ni àdàpọ̀ tó da ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́míkà yìí papọ̀ tí à ń pè ní generic name wọn? Òun náà ni DDVP. Tí a bá wo àwọn oògùn yìí bí àpẹẹrẹ, téèyàn bá mú Sniper lọ́wọ́, téèyàn bá wò báyìí, èèyàn á rí nǹkan tí wọ́n kọ sí lára, èèyàn ó dẹ̀ rí àwọn àwòrán tí wọ́n draw sí ara bọ́tù rẹ̀ lórí lílò àti òǹdíwọ̀n béèyàn ṣe lè lo àwọn oògùn yìí. Ẹ lè wo ara Sniper tàbí àwọn DD Force nǹkan yìí kẹ́ ẹ rí kó jẹ́ wípé àwòrán ẹ̀fọn tí à ń pè ní mosquito náà ni wọ́n draw sí ní ara. Àwọn fumigant tí wọ́n ń lò ní oko náà nírú àwọn oògùn yìí jẹ́. Kódà ibi tí wọ́n lè dé, béèyàn bá lò lórí oko náà, ó tún ní nǹkan tí wọ́n ń pè ní re-entry period, pé tẹ́ ẹ bá lò tán o, ẹ tún gbọ́dọ̀ gbabẹ̀ kọjá lẹ́sẹ̀kẹsẹ̀. Kẹ́ẹ̀dẹ̀ tó lò ó ní béèyàn ṣe gbọ́dọ̀ múra. Èèyàn á wọ aṣọ tí apá rẹ̀ tó gùn, èèyàn á lo hand gloves, èèyàn á dé face cap, èèyàn á lo goggle. Irú eléyìí tí mo mú dání kò ń ṣe akọ protective fún ojú náà ni ó jẹ́. Then èèyàn á lo face mask, eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ wa lò nígbà COVID-19, ìgbà kòró náà ló yóò jẹ́ irinṣẹ́ COVID-19, irinṣẹ́ àgbẹ̀ tágbẹ̀ ń lò ní gbogbo ìgbà nígbà tí wọ́n bá fẹ́ lo irú àwọn oògùn olóró. Ó wá jẹ́ nǹkan tó báyàn nú jẹ́ wípé irú àwọn oògùn yìí làwọn èèyàn ń dálẹ̀ nínú ilé wọn káàkiri pẹ̀lú èròǹgbà pé àwọn fẹ́ pa ẹ̀fọn. Ẹ tún wá rí tí wọ́n bá fẹ́ sọ pé oògùn yẹn tẹ́ bá dálẹ̀ nínú ilé fún odidi ọjọ́ 5, ẹ ní rí yànmùyánmú kankan ní inú ilé. Mò ń sọ fún wa ní dédé àkókò yìí pé bí a ṣe ń pa àwọn ẹ̀fọn yìí nínú ilé bẹ́ẹ̀ làwa náà ń para wa díẹ̀díẹ̀. Bọ̀ pípa tẹ̀fọn òun kàn jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, pípa táwa ń para wa ìyẹn jẹ́ díẹ̀díẹ̀ tó jẹ́ wípé lọ́dún 5 mẹ́wàá àwọn àìlera tí àwọn nǹkan yìí ń bí ó lè mọ́ ti jẹ jáde. Torí wípé kí ni, àwọn tó ń ṣe jáde wọ́n kọ nǹkan tí wọ́n fẹ́ ká fi ṣe, wọ́n kọ sáré. Àwa la mọ reason tó fi jẹ́ wípé ẹ̀fọn la choose láti mọ fi rú àwọn nǹkan báyìí pa. Oríṣiríṣi ọ̀nà, kódà mo bá débi pé mo lọ sí ilé ìta ògùn ènìyàn tí wọ́n ń pè ní pharmacy láti lọ béèrè gan wípé téèyàn bá fẹ́ lo oògùn malaria ní eléyìí tó jẹ́ complete dosage, tí ó ní artemether, tí ó ní paracetamol, tí ó ní antibiotics, tí ò tí ju bí ọ̀sẹ̀ kan sẹ́yìn lọ, bí 1,700 naira péré náà ni oògùn yẹn jẹ́. Mo wá wò wípé tá bá wo ìpalára tí àwọn oògùn burúkú tá là ń fi ń pa ẹ̀fọn nínú ilé yìí, tá bá wò pálára tó fẹ́ ṣe fún wa, kí ló dé tá àfẹ́fọn yẹn lẹ̀ kó jẹ wá gan ká lọ ra oògùn malaria? Torí wípé problem tí àwọn oògùn yìí tí ó padà fà sí àgọ́ ara èèyàn kì í ṣe nǹkan tí irú àwọn owó kéékèèké yìí tó lè kí ọ. Gbogbo wa náà la mọ àrùn jẹjẹrẹ tó gbòde kan, irú àwọn oògùn yìí ó ń fà kéèyàn mọ fà á símú kó dà síyàn lára. Kò ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó fà, but díẹ̀díẹ̀ accumulation, pesticide accumulation tí ó padà build up, tí ó padà farú àwọn wàhálà yìí sí àgọ́ ara èèyàn. Torí náà ẹ jẹ́ ká yàgò fún gbogbo irú àwọn oògùn yìí láti sọ pé a fẹ́ fi pa ẹ̀fọn. Tá a bá wá yàgò kúrò ńbẹ̀, tá a fi àwọn yẹn pa yànmùyánmú mọ́, ọ̀nà wo la lè gbà láti máa lo àwọn ọgbọ́n tàbí oògùn mìíràn náà láti fi pa yànmùyánmú? Nǹkan tí a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ni wípé àwọn insects tá a pè ní mosquito yìí kò ń ṣe pé wọ́n ń dọ̀fẹ́ wá sí inú ilé wa o. Ohun tó súnmọ́ jù ni wípé wọ́n ní breeding points, reproduction points, ibi tí wọ́n ti ń yé ẹyin sí, tí wọ́n ti ń pọ̀ sí.
ní agbègbè ibi tí ó súnmọ́ wa. Báwo ni irú àwọn agbègbè yìí ṣe máa ń rí? Ibi tí omi bá dárogún sí, ọ̀kan nìyẹn. Tàbí àwa náà a gbé dúrọ́ọ̀mù kan kalẹ̀ lẹ́nu ọ̀nà inú ilé tí dúrọ́ọ̀mù yẹn wà ní ṣíṣí tó jẹ́ pé ó rọrùn fún wọn láti breed níbẹ̀, láti máa wọlé síbẹ̀, láti máa jáde padà níbẹ̀. Àwọn ibi tí mosquito tí wọ́n ti máa ń breed jáde, àbí ilé ìdọ̀tí tá à ń pè ní ilé ìgbọ̀nsán, láwọn ilé ìta àtọ́jú dáadáa tó wà ní ẹ̀gbẹ́ ẹnu ọ̀nà wa tàbí tó wà nínú yàrá wa gangan. Irú àwọn bíbá yìí náà ni àwọn kòkòrò yànmùyánmù yìí òun náà máa ń fi ń ṣe ibùgbé. So nígbà tí a bá ti kọ́kọ́ rí àrídájú wípé kò sí ibi tí àwọn yànmùyánmù yìí tí wọ́n ti fẹ́ máa lé sí, tí wọ́n ti fẹ́ máa bí sí, tí wọ́n ti fẹ́ máa rẹ̀ sí, kò mọ níbi orí omi nìkan, igbó tó kún wọnú ilé èèyàn náà, dandan ni kí àwọn mosquito kán máa gbé inú àwọn ewé yìí tí wọ́n dẹ̀ máa wọnú ilé wá láti wá jẹ àwọn èèyàn, láti máa mu ẹ̀jẹ̀. Kò ń ṣe èèyàn nìkan ni mosquito ń jẹ, wọ́n affect plant náà, tó ní ó lára àwọn plant tí wọ́n bà lé, tí wọ́n dẹ̀ suck nǹkan tá à ń pè ní sap, tó dẹ̀ jẹ́ pé yóò tún affect irúgbìn yẹn gan náà, kì í ṣe èèyàn nìkan. Ká má wò wípé ṣé wọ́n tiẹ̀ wá fi àwọn èèyàn ṣe ẹ̀yin yànmùyánmù yìí nìkan ni wọ́n ń jẹ plant náà, kò ń ṣe mosquito nìkan ni wọ́n ń jẹ. So lẹ́yìn wá àgbà yẹn, oògùn wà téèyàn lè fi control mosquito. Tí àwa náà bá ti dé àwọn ilé ìtajà, ẹ ti rí tí wọ́n ti ya yànmùyánmù sí lára, wọ́n dẹ̀ kọ instruction sí. Kò sí oògùn kan tí wọ́n ṣe jáde tí àjọ tó ń ṣètò ìlera ara tí wọ́n lù lóǹtẹ̀ tí wọ́n ò ní wò wípé ṣé wọ́n kọ béèyàn ó ṣe lò ó sí, ṣé wọ́n kọ ìgbà téèyàn lè lò ó sí, ṣé wọ́n kọ àsìkò téèyàn lè lò ó sí. Gbogbo irú àwọn nǹkan yìí náà ló yẹ ká wò dáadáa. Gbogbo àwọn oògùn oníyànmùyánmù pátá tíjọba lù lóǹtẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn títẹ̀ tá à ń pè ní fleet náà ló sábà máa ń jẹ. Mi ì fẹ́ dárúkọ kankan kó mọ́ dàbí pé mò ń ṣe ìpolówó fún iléeṣẹ́ kan. Ṣé wá láwọn eléyìí tó jẹ́ títẹ̀ yìí náà tá a sọ fún wa pa lè lò fún mosquito yìí náà, òun náà tún ní àwọn òfin bá a ṣe lè lò wọ́n tí òfin ní padà fa àìlera sí àgọ́ ara wa. Bí àpẹẹrẹ, wọ́n sọ fún wa pé ìgbà tá a bá fẹ́ lo àwọn oògùn yìí, gbogbo àwọn ojú fèrèsé, ilẹ̀kùn, window tó bá wà ní ṣíṣí, àápàdé tóbi tó yẹ pé kò ní sí ventilation, atẹ́gùn nígbà tá a bá ń fín oògùn yìí síbẹ̀, tó fi jẹ́ pé gbogbo ibi tó yẹ kó dé táwọn ẹ̀fọn yìí bá wà, gbogbo ẹ̀ ni ó ti bá wọn, tí ó dẹ̀ ṣe ikú pa wọ́n. Èèyàn tó wá wọnú ilé tó ti tilẹ̀kùn ẹ̀, tó ti ti window, tó fẹ́ fín oògùn ẹ̀fọn sínú ẹ̀, ǹjẹ́ ó yẹ kóun náà lọ pẹ̀lú imú lásán láì bo imú rẹ̀? Ǹjẹ́ ó yẹ kó wọbẹ̀ láì bọ́ bo ojú rẹ̀ kí oògùn má ṣe kíni, kó má ta síyàn ní ojú? So gbogbo eléyìí náà ló jẹ́ preventive measure tó yẹ pé ẹni tó bá fẹ́ control mosquito tóun náà gbọ́dọ̀ kọ́kọ́ take kó tó di pé ó súnmọ́ ibi tó ti fẹ́ lo oògùn yìí rárá. Lẹ́yìn ìgbà tó bá lo oògùn yìí tán, ó wá kéré jù fún ìṣẹ́jú 10, gbogbo inú ilé yẹn ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ wà ní títì kí oògùn yìí kó lè circulate, kó lè ṣiṣẹ́ lọ gbogbo ibi tó yẹ kó ṣiṣẹ́. Lẹ́yìn ìṣẹ́jú 10, àá wá ṣí àwọn ojú fèrèsé lẹ̀ kí atẹ́gùn àlàáfíà kó lè wọlé kó tó di alẹ́ tí a fẹ́ wọlé sùn. Èèyàn yìí fín oògùn ẹ̀fọn tán, lẹ́yìn ìṣẹ́jú 10 kóun náà wá wọlé lọ, ó sọ pé òun fẹ́ lọ sùn nínú irú ilé bẹ́ẹ̀. Ní àfikún, àwọn oògùn sniper, DD-force, nǹkan tá à ń lò yìí, fumigant ni wọ́n. Bá a ṣe ń wò pé ọjọ́ 5, ọjọ́ 6 ẹ̀fọn ò wọnú ilé mọ́, fún gbogbo iye ọjọ́ yẹn náà tẹ́fọn ò wọnú ilé, tá a rẹ́fọn nú ilé mọ́, àwa náà ń ṣe kíni, àwa náà ń poison ara wa fún gbogbo ọjọ́ yẹn tá a fi ń sùn bẹ̀ ni. Kódà ibi tí wọ́n lágbára dé, ẹ lè má gbóòórùn àwọn oògùn yẹn mọ́, débi tó dẹ̀ jẹ́ pé kíni, wọ́n máa ṣe àkóbá fún yàn. Mélòó àwọn èèyàn láti rí tí wọ́n ní àìlera ara, tí wọ́n dẹ̀ ń lọ sí ilé ìwòsàn kan bọ́ sí ilé ìwòsàn míì. Ìgbà tí wọ́n padà dé ibi tí wọ́n ní irinṣẹ́ dáadáa náà ni wọ́n ń confirm fún wọn wípé àwọn oògùn tẹ́ sọ pé fi ń pa kòkòrò, òun náà ló ti accumulate sára irú èèyàn bẹ́ẹ̀ tó dẹ̀ ń ṣe àkóbá fún wa. Torí náà, ẹ má jẹ́ ká torí wípé a fẹ́ pa ẹ̀fọn ká máa wá ṣe kíni, ká máa pa ara wa. Ẹ̀fọn tó jẹ́ pé wọn ò ní ju ọjọ́ 7 láti lò láyé lọ, àtàwa tá ní àìmọye ọdún tá à ń gbàdúrà pé ká lò, ẹ má jẹ́ ká torí titi wọn ká fi ṣe kíni, ká fi ṣe àkóbá fún ara wa. Thanks for following.